tí n bá fẹ́ ọkọ ṣálájì ṣe ìyàwó fún Fọlá ni Fọlá tàlájì ṣe mọ̀ ní 2019 alájì tí mo ti mọ̀ ẹ mọ̀ yọdún tí mo ti mọ̀ alájì bàbá Ìjẹ̀ṣà kan náà yìí kò gbọ́dọ̀ sọ pé òun ò mọ̀ alájì bí same bàbá Ìjẹ̀ṣà wọn gbọ́dọ̀ gbogbo production bàbá Ìjẹ̀ṣà tí n bá lọ ń gbà yẹn alájì ló máa ń gbé mi lọ ẹjọ́ kí ló kan Ìyábọ̀ Òjó pẹ̀lú ìgbéyàwó Lizzy Anjorin. The question is, did Ìyábọ̀ Òjó brought Fola to genuinely empower, train Fola, build Fola to become a better woman, or Ìyábọ̀ Òjó brought Fola for donation? Is the question. It takes ẹni tó lọ́pọlọ ṣe rí èmi Ìyábọ̀. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú arábìnrin tí a mọ̀ sí Funke Akindele pẹ̀lú Ìyábọ̀ Òjó àti Fọlá Tinubu. Gbogbo wọn ní arábìnrin yìí tí ó sọ̀rọ̀ nípa wọn nínú fídíò yìí tí ó tún blast gbogbo wọn. Ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ báyìí a rò pé wọ́n ti jẹ́ kógun lọ sinmi tẹ́lẹ̀ ni ṣùgbọ́n a ò mọ̀ pé wàhálà míì ló tuntun sọ báyìí ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. I'm a wrong person to mess with. Torí pé mi ò fún ẹ lówó mọ́ torí pé mi ò sanwó London Gistlover, there is nothing you can do Ìyábọ̀. Àníyàn mi níwájú Ọlọ́run ló máa gbé mi lékè. In fact sórí gbogbo aburú tó ń ṣe fún mi Ọlọ́run fi ń gbé mi sókè ni. Àwọn tó ti ṣépè fún lánàá tó wá padà bẹ́ẹ̀ parí ìjà sórí pé èpè tó ṣẹ́ fún wọn ó wá bẹ̀rẹ̀ sí ní jà wọ́n nítorí pé nígbà tó wà pẹ̀lú ọkọ ẹ̀ ń dáàbò bò wà á rí pé gbogbo nǹkan mèremère tó rí ṣe láyé ẹ̀ ǹgbà tí ọkọ ẹ̀ wà lọ́dún ẹ̀ lórí gbogbo nǹkan mèremère yẹn ṣe wà á rí pé látijọ́ tẹ́ ẹ ti lé bọ̀bọ́ yẹn pa tóun náà dẹ̀ ti gọ̀ tó ti wẹ̀ sọ́wọ́ wà á rí pé kò sí mọ́ọ̀chì mọ́. How market o tún lọ gbẹ́nu ìṣó níjẹta àbí o ò dẹ̀ mọ̀ pé Ọlọ́run ti prepare doctorate fẹ́mi. Ìyábọ̀, I will continue láti máa lo àdàbí fún ẹ àti àwọn ọmọ ẹ àti gbogbo ìṣẹ̀dá tó ń ràn ẹ́ lọ́wọ́ àti ìṣẹ̀dá tó ń ràn lọ́wọ́. I will continue àdàbíjà òjè pé. Èlé ló pa owó tó pa ó ra HOH kan owó tó pa ó ra báàgì ìdí tí bàbá ẹ ṣe so bàtà kú nìyẹn tọmọ ẹ mẹ́fẹ̀ẹ̀fà ò ṣe ṣoríire kí ló ń pa àwọn èèyàn lẹ́yìn. ilé ìsàn máa ń gbọ́n kan tìyẹn ilé ìsàn máa ń gbọ́n kan tìyẹn ebi wọ́n ló lẹ̀ wọ́n tó fẹ́ ṣe ìwọ ò ṣe gbójú síta ìwọ ò ṣe gbé ọjà lẹ̀ tí ò bá sí kórìí yín ti gbà bọ̀dẹ̀ ẹ̀ gang up ẹ̀ ń ṣe ṣòfẹ́ ni tó ń fi yín ta business tó ń fi yín ṣiṣẹ́ ẹ̀ ń ṣe èlò ní ṣúgà báàgì fẹ́ fún ẹ èlò ní kí ni views mélòó lóní èèyàn mélòó ló wù ẹ́